Ẹ káàbọ̀ sí tutorial ní èdè Yorùbá. Èyí ni apá kejì tutorial bá ṣe lè lo Movavi. Tẹ́ bá rántí pé a ṣe abala àkọ́kọ́ nípa bá ṣe lè lo Movavi. Ẹ já sáré wo àwọn nǹkan tá a kọ́ ní abala kìíní ká lè ránra wa létí ká tó bẹ̀rẹ̀ abala kejì. Àwọn ohun tí a ti sọ nípa Movavi ní apá kìíní. Àkọ́kọ́ a sọ̀rọ̀ nípa bí a ṣe lè fi fáìlì mídíà sí inú Movavi. Ẹ bá rántí, a sọ̀rọ̀ bá ṣe lè fi fáìlì mídíà sínú Movavi. A tún sọ̀rọ̀ nípa bí a ṣe lè gba fídíò sílẹ̀ nínú Movavi. A sọ̀rọ̀ nípa ìyẹn náà. Lẹ́yìn náà, a wá sọ̀rọ̀ nípa bí a ṣe lè fi fóldà sí inú Movavi. A tún sọ̀rọ̀ nípa bá a ṣe lè gba ojú kọ̀ǹpútà wa sílẹ̀ pẹ̀lú Movavi. Ohun àkọ́kọ́ tá a kọ́kọ́ ṣàlàyé ní ọjọ́ yẹn nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì a sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo fílítà nínú Movavi. Ẹ̀kẹta, a wá parí ẹ̀ pẹ̀lú bí a ṣe lè lo transition nínú Movavi. Ibi tí a parí fídíò apá kìíní tá a ṣe sí nìyẹn. Ẹ lè lọ sórí channel wa àbí orí Facebook page wa tẹ́ ẹ bá tí wo apá kìíní fídíò yìí, padà kẹ́ lọ wo fídíò náà. So a máa bẹ̀rẹ̀ apá kejì nísìnyí. Ẹ máa bá wa ká lọ. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́ ẹ bá lè máa mọ̀ ní gbogbo ìgbà tá a bá ti fi fídíò tuntun sórí YouTube láti gbé sórí afẹ́fẹ́. Ẹ dẹ̀ lè rí gbogbo àwọn fídíò tá à ń ṣe yìí náà lórí Facebook page tutorial ní èdè Yorùbá. Ẹ bá lọ sórí Facebook tẹ́ wá ní èdè Yorùbá, ẹ máa rí page wa. Gbogbo àwọn fídíò tá à ń ṣe, gbogbo tutorial tá à ń ṣe, gbogbo ẹ̀ ni ó wà lórí page Facebook wa náà àti orí YouTube. Ohun àkọ́kọ́ tá a máa gbé yẹ̀wò ní apá kejì ni bí a ṣe lè fi ọ̀rọ̀ kún iṣẹ́ wa nínú Movavi. Oríṣiríṣi ọ̀nà la fi lè fi ọ̀rọ̀ sínú fídíò wa tá a bá ṣe. Kò ń ṣe nǹkan tó le púpọ̀ tí máa ṣe fi hàn yín bí ó yẹ kí ẹ máa rí irú eléyìí tó bá gbé jáde bó ṣe máa rí nìyẹn. Oríṣiríṣi ni àwọn ohun tó ti bá Movavi wá tẹ́ lè lò láti fi ọ̀rọ̀ sí orí irú eléyìí. Oríṣiríṣi ọ̀nà tó wà náà ni. Tẹ́ bá ti yẹ̀ ẹ́ wò, èyí tó bá ti tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ ni ẹ máa lò tẹ́ máa gbé wọlé. Kò ń ṣe nǹkan tó le rárá. Nǹkan tẹ́ ẹ máa lè ṣe ni tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lo Movavi díẹ̀díẹ̀. Nǹkan tẹ́ ẹ máa lè ṣe ni, kò ń ṣe nǹkan tó le. Lẹ́yìn èyí, ẹ já wo bí a ṣe lè fi sticker tàbí àwọn ohun ìlẹ̀mọ́ kún iṣẹ́ wa nínú Movavi. Eléyìí náà ń ṣe nǹkan tó le. Ó máa yé yín tí bá ti
ṣe fi àpẹẹrẹ hàn yín. Ẹ rí pé sticker oríṣiríṣi ló bá Movavi wá. Tẹ bá dẹ̀ ní títí tẹ fẹ́ lò, ẹ lè upload ẹ̀ bí a ṣe sọ ní fídíò wa ní fídíò apá kìíní tá a ṣe. Gbogbo àwọn sticker tó ti bá Movavi wá nìyẹn. Tó èyíkéyìí tó wù yín ni ẹ lè lò. Lẹ́yìn èyí, a tún fẹ́ wo bí a ṣe lè gbé ohunkóhun láti ojú kan sí èkejì nínú Movavi. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan torí pé ìgbà míì ẹ lè fẹ́ mú báwọn eléèbó ṣe ń pè ẹ lè fẹ́ ṣe animation pẹ̀lú Movavi yín. Mo ṣe fídíò kékeré kan fún animation. Ẹ jẹ́ n wá fídíò yẹn jáde. Mo máa lo ọ̀nà míì láti fi gbé fídíò eléyìí wọlé. Ẹ mọ̀ pé àtorí orí mídíà àti orí bí la ti ń fi mídíà sí ní apá kìíní. Tẹ bá wo bí ẹ rí pé a lè wọ́ fáìlì wa wọlé sórí bíbà yìí náà. Kò ń ṣe dandan ká lọ láti orí mídíà tá a yẹ lè gbé wọlé láti bí. A dẹ̀ lè lọ láti bíbà yìí náà. Ẹ rí pé láti bí ó ní ká fi fáìlì mídíà wa kù. Ẹ jẹ́ ká wọ́ wọlé láti tẹ bá ti wá fáìlì náà tí mo ti mọ ibi tí fáìlì mi wà, màá wá fóldà mi, màá gbé fáìlì náà wọlé láti orí fóldà mi. Ẹ rí báyìí, màá wọ́ wọlé sórí ẹ̀. Bí mo ṣe wọ́ sórí Movavi, ó ti gbà bẹ́ẹ̀. Ẹ rí pé mo ti ṣe animation pẹ̀lú àwọn sticker wa. Tẹ bá rántí, àwọn sticker tí mo fi hàn yín lẹ́ẹ̀kan, òun ni mo lò fún animation eléyìí. Tí n bá ní kí n play animation yẹn, ẹ rí pé ẹ ti rí bẹ́yẹn. Ohun tí mo pè ní animation nìyẹn. Ẹ máa wọ́ nǹkan láti ibì kan láti ojú kan sí ojú míì lórí Movavi. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì gan, tó dẹ̀ ṣe ohun tó ṣe púpọ̀ jù láti ṣe. Tá bá ti ohun tá fẹ́ kó lọ láti ojú kan sí ojú kejì, àá ti wá sórí ibi tó máa ní ká fi animation kún látorí fáìlì yín báyìí. Ẹ ti rí pé tẹ bá ní ká fi animation kún láti bí, irú eléyìí sì máa fẹ́ kó lọ síwájú fún bí ìdajì ìṣẹ́jú. Máa fẹ́ kó lọ fún bí ìdajì ìṣẹ́jú. Màá wá síbí. Ibí báyìí ni nǹkan tó ń pè ní keyframe, màá fi sí. Bá ti fi keyframe síbẹ̀ yẹn, mo tún wá lè wọ́ lọ bí mo ṣe fẹ́. Bóyá fún tó bá fi dé irú bí, màá tún fi keyframe míì sí. Tí n bá fẹ́ kó lọ kọjá bíbàyìí, tún wọ́ láti ibẹ̀ yẹn. Ẹ rí, mo ṣe wọ́ dé bíbàyìí sí. Mo lè tún fi keyframe sí. Lẹ́yìn yẹn, ó ti parí bẹ́yẹn. Àá play ẹ̀. Tá bá play ẹ̀, ẹ rí pé bá ṣe wọ́ yẹn náà ló ṣe máa wọlé.
ẹ lè wọ́ lọ ibi tẹ́ bá fẹ́ wọ́ lọ, ẹ lè mú láti ibi tó wà níbí, ẹ lè gbé kó jẹ́ pé òkè báyìí ló máa lọ. Ẹ jẹ́ á tún wo ohun mìíràn. Eléyìí bí a ṣe lè tẹnu mọ́ nǹkan àbí bí a ṣe lè ṣe àfihàn nínú Movavi. Èyí tí tóyìnbó ń pè ní call out. Bá ṣe lè ṣe àfihàn nínú Movavi. Bá ṣe lè tẹnu mọ́ nǹkan tẹ́ bá fẹ́ jẹ́ káwọn èèyàn, tẹ́ bá fẹ́ fi nǹkan kan hàn tó jẹ́ pé tẹ́ ẹ̀ fẹ́ kójú àwọn èèyàn fò. Ẹ lè lo, òun lẹ máa lo eléyìí. Ẹ rí irú àwọn nǹkan báyìí. Irú àwọn nǹkan irú eléyìí. Oríṣiríṣi ló wà. Oríṣiríṣi. Lẹ́yìn èyí bẹ́ẹ̀. Lẹ́yìn èyí a máa wo bí a ṣe lè lo zoom àti pan. Bí a ṣe lè lo zoom àti pan. Gbogbo àwọn kiní yìí ò ń ṣe nǹkan tó le jù láti lò. Bí a ṣe lè lo zoom àti pan. Irú bí zoom tẹ́ fẹ́, ẹ jẹ́ n fún yín lápẹẹrẹ. Ẹ wo irú eléyìí nísìnyí. Ẹ rí zoom, ó máa jẹ́ kí fídíò yín ibi tẹ́ fẹ́ tẹ́ bá fẹ́ kó hàn dáadáa, túbọ̀ hàn dáadáa. Ìyẹn ni zoom. Tẹ́ bá zoom, eléyìí náà, tẹ́ bá fẹ́ kí kó má wá síwájú jù, kó lọ sẹ́yìn, kó túbọ̀ lọ sẹ́yìn díẹ̀ sí. Èyí pan yẹn, òun ni tẹ́ bá fẹ́ lọ láti ojú kan sí ojú kejì. Tẹ́ bá fẹ́ gbé nǹkan kan láti ojú kan sí ojú kejì. Ó kàn dàbí animation tá a ṣe lẹ́ẹ̀kan, àmọ́ ó kàn jẹ́ pé ìyẹn ẹ̀yin lẹ ṣe fúnra yín. Ẹ ti rí pé pan báyìí nísìnyí, ó máa jẹ́ kí ẹ lè ṣe é pẹ̀lú ìrọ̀rùn. Ó lè má gbé lọ bẹ́ ṣe fẹ́ kó. Irú eléyìí nísìnyí, ẹ rí pé ẹ̀gbẹ́ ló ń lọ. Ẹ̀yin lè fẹ́ kó lọ sókè. Ẹ lè fẹ́ kó kọ́kọ́ lọ sẹ́gbẹ̀ẹ́ kó tún ṣẹ̀ wá lọ sí òkè. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Ẹ jẹ́ á túbọ̀ tẹ̀síwájú sí. Eléyìí bí a ṣe lè ṣe àfihàn nǹkan àti fífi nǹkan pamọ́ nínú Movavi. Tẹ́ bá fẹ́ fi nǹkan pamọ́ àbí tẹ́ bá fẹ́ fi nǹkan hàn lórí Movavi, bóyá bẹ́ ṣe ń ṣe fídíò yín lọ, ó láwọn nǹkan kan tó jẹ́ pé ẹ fẹ́ kí àwọn èèyàn mọ̀. Irú tí n bá ń ṣe fídíò nísìnyí, tí n bá fẹ́ fi, bóyá mo fẹ́ ra nǹkan, bí mo ṣe ń ṣe fídíò náà, tí mo bá fẹ́ kọ́ àwọn èèyàn bọ́n ṣe lè ra nǹkan lórí kọ̀m̀pútà wọn. Mi ò ní fẹ́ kí wọ́n mọ irú bóyá báǹkì tí mò ń lò àbí àwọn orúkọ mi àbí àkáùntì mi, nọ́mbà àkáùntì mi, àwọn nǹkan bẹ́yẹn. Mo lè má fẹ́ káwọn èèyàn mọ̀. Tẹ́ bá ti ṣe fídíò yìí tán, ẹ lè lo irú eléyìí láti fi bo irú àwọn nǹkan àṣírí bẹ́yẹn mọ́lẹ̀ tẹ́ ẹ̀ fẹ́ gbé sójú afẹ́fẹ́. Ṣó yé yín? Bí a ṣe lè ṣe àfihàn nǹkan àti tá bá fẹ́ fi nǹkan pamọ́. Àwọn nǹkan míì wà tó jẹ́ pé ẹ máa fẹ́ kó hàn sí ojú àwọn èèyàn lè fò. Tẹ́ ẹ bá fẹ́ kójú àwọn èèyàn fò, ẹ tún ṣe é kó jẹ́ pé ó máa hàn ní síta ní gbangba tó jẹ́ pé ẹni tó ń wo fídíò yìí, ojú ẹ̀ ò ní fò rárá. Ìyẹn ni eléyìí.
tá a bá máa fi fídíò yìí ṣe àpẹẹrẹ báyìí, tí mo ò bá fẹ́ kí eléyìí hàn, ẹ rí pé mo ti bò ó bẹ́ẹ̀, mo ti bò ó mọ́lẹ̀ bẹ́ẹ̀. Àwọn èèyàn ò ní, tó bá jẹ́ orúkọ mi ló wà níbí àbí ojú mi ló wà níbí tí mo ò fẹ́ káwọn èèyàn rí, mo ti bò ó mọ́lẹ̀ bẹ́ẹ̀. Oríṣiríṣi ló wà. Eléyìí bò ó mọ́lẹ̀ pátápátá, eléyìí ò bò ó mọ́lẹ̀ jù. Àmọ́ ẹ ní rí ohun tó wà níbẹ̀ náà, ẹ ní rí dáadáa. Ọ̀nà míì tún ni eléyìí. Ẹ lè jẹ́ kó tóbi, ẹ lè jẹ́ kó kéré bẹ́ bá ṣe fẹ́ sí ni. Ìyẹn ni láti bò nǹkan mọ́lẹ̀. Tẹ́ bá fẹ́ káwọn èèyàn túbọ̀ rí nǹkan tí ẹ ṣe, irú fídíò yìí ńsìn, ẹ jẹ́ n lo fídíò míì láti fi ṣàpèjúwe tí a bá fẹ́ bo fídíò mọ́lẹ̀. Irú fídíò yìí, fídíò apá kìíní tá a ṣe ní lọ́jọ́sí, eléyìí a máa lè lo eléyìí láti fi ṣe àpẹẹrẹ tá bá fẹ́ bo nǹkan mọ́lẹ̀. Irú bí yìí, ẹ rí pé ó ti ṣe, kò sí bí ẹ ṣe fẹ́, bí ojú ẹni tó bá ń wo fídíò yìí ṣe fẹ́ fò bí báyìí. Ó yé yín, kò sí bójú ẹni náà ṣe fẹ́ fò bí báyìí. Ẹ rí pé òun mọ́lẹ̀ ju ibi ìyókù tá ń wò yìí lọ. Oríṣiríṣi náà ló wà fún tẹ́lẹ̀. Ẹ rí pé ẹ ti bo gbogbo tẹ̀yìn mọ́lẹ̀ bẹ́yẹn. Àti bí ẹ lè ṣe bẹ́ ṣe fẹ́ kó hàn sí. Bẹ́ ṣe fẹ́ kó bá ṣe fẹ́ kí nǹkan tó wà bẹ́ bá ṣe fẹ́ kí àwọn nǹkan yòókù tó wà lẹ́yìn ṣe hàn sí, ibẹ̀ yẹn lẹ máa ti ṣe yẹn. Tí n bá gbé eléyìí lọ́lẹ̀ pátápátá nísìnyí, ẹ rí pé a lè má rí, àní rí nǹkan kan mọ́ ní eléyìí. Tá bá gbé wá bí, ẹ rí pé kò sí ìyàtọ̀ láàrin ohun tá fẹ́ fi hàn àti ohun tí ó wà lẹ́yìn tá fẹ́ kó hàn. Àmọ́ tẹ́ bá wá gbé eléyìí sí iwájú báyìí, ẹ rí pé ìyàtọ̀ ti wà bẹ́yẹn. Ẹ dẹ̀ lè lo eléyìí láti jẹ́ kó tún dá lójú sí. Láti jẹ́ kí àwọn ẹgbẹ̀gbẹ́ yẹn, ẹ jẹ́ n wò bóyá mo lè jẹ́ kí eléyìí hàn dáadáa. Ẹ wo irú àpẹẹrẹ yìí ná. Ẹ wò bóyá ẹ máa rí ìyàtọ̀. Ẹ rí bó ṣe, ẹ jẹ́ n fa eléyìí sí ẹ̀gbẹ́ báyìí sí. Ẹ rí pé bá ṣe ń jẹ́ kó tóbi sí ni àwọn ibẹ̀ yẹn ń hàn sí. Bó ṣe rí nísìnyí, tá bá wá ní ká ṣe eléyìí, ká gbé eléyìí wá sókè, ká wo ìyàtọ̀ tó máa wà ńbẹ̀. Ẹ rí pé àwọn ẹgbẹ̀gbẹ́ yẹn túbọ̀ hàn sí. Mo mọ̀ bóyá ẹ jẹ́
dá padà kẹ́ ẹ rí ohun tí mò ń sọ. Ẹ rí pé àwọn ẹ̀gbẹ̀gbẹ́ yìí hàn sí níbí. Ẹ jẹ́ n dá padà báyìí. Ẹ wá rí bó ṣe wà ńsìnyí. Ẹ rí pé ó tún ti bo àwọn ibẹ̀ yẹn mọ́lẹ̀. Ó yé yín? Tó bá wá báyìí, ààyè tó máa fi sílẹ̀ láàárín ohun tẹ́ fẹ́ fi hàn, ààyè yẹn, ẹ rí pé ó tún jẹ́ kẹ́ ẹ tún rí àwọn nǹkan kan díẹ̀díẹ̀ lẹ́yìn. Ó yàtọ̀ sí tí ẹ bá gbé gbogbo ẹ̀ padà sẹ́yìn báyìí. Ẹ rí pé ààyè yẹn tún lọ́lẹ̀ díẹ̀. Ààyè tó fílẹ̀. Ìyẹn nìyẹn. Ẹ jẹ́ á wá wo bí a ṣe lè ṣe ìdádúró gbígbọ̀n nínú fídíò tí a fi sí inú Movavi. Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Tí ẹ bá ṣe fídíò pẹ̀lú ṣé kámẹ́rà ni màá pè báyìí. Ẹ bá ṣe fídíò pẹ̀lú kámẹ́rà, bóyá ẹ wà lórí eré àbí ẹ wà nínú ọkọ̀ tó ń lọ nígbà tẹ́ ẹ̀ ń ṣe fídíò náà. Ó ṣeé ṣe kí kámẹ́rà yín kó gbọ̀n díẹ̀ nígbà tí ẹ̀ ń ṣe àwọn fídíò báyìí. Àbí kó jẹ́ pé fídíò tẹ́ fẹ́ ṣe ẹ ní láti rìn láti ṣé. Títorí ìdí èyí, kámẹ́rà yín wá gbọ̀n ní àwọn ibì kọ̀ọ̀kan. Irú ibí yìí lẹ máa ti lo ohun tẹ́ máa lò ní láti fi jẹ́ kó yọ irú ibi tí fídíò yẹn ti gbọ̀n. Ó máa jẹ́ kó dàbí ẹni pé fídíò yẹn ò gbọ̀n ní àwọn irú ibi bẹ́yẹn. Mo mọ̀ bóyá nǹkan tí mò ń sọ yé yín. Àwọn ọ̀nà tí ó jẹ́ pé àwọn fídíò tó jẹ́ pé nígbà tẹ́ ẹ̀ ń rẹ́kọ́ọ̀dù àwọn fídíò yìí, ó fẹ́ ṣe bí ẹni pé kámẹ́rà yín gbọ̀n nígbà tẹ́ ẹ̀ ń rẹ́kọ́ọ̀dù fídíò náà. Pẹ̀lú eléyìí, ẹ máa lè yọ gbígbọ̀n yìí kúrò. Ẹ máa lè dá gbígbọ̀n yìí dúró. Òhun ni mo fi ní bí a ṣe lè ṣe ìdádúró gbígbọ̀n nínú fídíò táwọn òyìnbó ń pè ní stabilization. Ìyẹn ni eléyìí. Ẹ kàn tẹ stabilize fídíò. Ẹ rí báyìí pé shaking level, accuracy, ẹ lè gbé wálẹ̀, ẹ lè gbé sókè náà. Ó yé yín bẹ́yẹn. Tẹ́ bá ti ṣe tó tẹ́ yín lọ́rùn, fídíò ti tèmi yìí kò ń ṣe nǹkan kò síbi tó gbọ̀n rárá ńbẹ̀ torí ojú kọ̀m̀pútà mi ni mo gbà sílẹ̀. Ẹ ti rí pé oríṣiríṣi ló tún ṣì wà ní abẹ́ níbí. Ẹ bá rí oríṣiríṣi ni. Movavi jẹ́ video editor tó níwúlò gan-an ni. Òun náà á ṣe rí lò fún tẹ́ bá tiẹ̀ tí lè lo àwọn video editing àwọn ohun mìíràn tá a fi lè edit video tí mo sọ̀rọ̀ nípa ẹ̀ ní apá kìíní bí a ṣe lè lo Movavi. Èmi náà lo Movavi láti record lọ́wọ́lọ́wọ́ báyìí, àmọ́ mo ti ṣe àwọn fídíò kọ̀ọ̀kan náà tó jẹ́ pé Movavi ni mo fi record rẹ̀, tó dẹ̀ jẹ́ pé ó dáa gan. Gan kò tiẹ̀ sí bí mo ṣe kò sígbà tí mo ṣe fídíò kankan tí mo ò ní lo Movavi. Mo lè gbé fídíò tí n bá ti ṣe láti ibòmíì wá sórí Movavi
láti tún ṣe àwọn nǹkan kan lórí fídíò náà pẹ̀lú Movavi. Tẹ́ bá ti ṣe gbogbo àwọn nǹkan tẹ́ fẹ́ ṣe tán láti irú bí, ẹ gbà wọlé láti bí báyìí. Ìyẹn báyẹn. Kí ló tún kù? Eléyìí nìkan ni a lè máa sọ̀rọ̀ nípa ẹ̀ níbí, torí òun jẹ́ nǹkan tí mo máa fẹ́ ṣàlàyé lọ́tọ̀ ní ọjọ́ mìíràn. Kí ó má dà pé a fojú fo eléyìí, mo fẹ́ ṣe fídíò míì nípa ẹ̀ ní ọjọ́ míì ni. Níparí, màá fẹ́ ká gbé àwọn díẹ̀ kéékèèké kan tó kù yẹ̀wò. Òun ni bí irú cropping, eléyìí tá a pè ní crop. Tá a bá fẹ́ gé irú, ẹ wo bí bíbà yìí bí eléyìí ṣe rí nísìnyí, tí mo bá fẹ́ gé logo mi kúrò, mo fẹ́ gé ojú mi kúrò ní bíbà. Òun ni crop wúlò fún irú nǹkan bẹ́ẹ̀. Ẹ bá rí bẹ́ẹ̀, mo ti yọ logo mi àti ojú mi kúrò. Ẹ lè dá padà tẹ́ bá fẹ́ dá padà. Lè ṣe tó jẹ́ pé nǹkan tẹ́ kàn fẹ́ rí leléyìí. Ẹ rí pé crop yẹn wúlò gan. Eléyìí gbígba ohùn sílẹ̀. Irú fídíò wa yìí, a lè gba ohùn sílẹ̀. Àwọn fídíò míì wà tó jẹ́ pé ẹ máa ní láti gba ohùn sílẹ̀ bí ẹ ṣe ń ṣe fídíò náà lọ. Irú bí ẹ bá fẹ́ gba ohùn sílẹ̀, ibi tẹ́ máa wá nìyí. Bí lẹ máa wá láti wá gba, tẹ́ bá ti fẹ́ gba ohùn sílẹ̀. Tẹ́ bá dẹ̀ ti tẹ̀, á gbé yín wá bí. Ibi tẹ́ máa ti mú àwọn nǹkan tẹ́ fẹ́ lò, bí ẹ ṣe fẹ́ kí ohùn tẹ́ fẹ́ gbà sílẹ̀, bí ẹ ṣe fẹ́ kó dáa sí, àbí bí ẹ ṣe fẹ́ kó rí. Oríṣiríṣi bá wá bí ẹ mú oríṣiríṣi lẹ lè lo. Kò ń ṣe nǹkan tó ṣe kiní jù. Tẹ́ bá ti rí bẹ́yẹn, ó ti máa yé yín bẹ́ẹ̀ ṣe lè. Bá ti ṣetán láti ṣe, ẹ kàn tẹ̀ pé kó bẹ̀rẹ̀. Ẹ tẹ̀ kó bẹ̀rẹ̀. Ìyẹn báyìí. Kí ló tún kù ńbẹ̀ yẹn náà? Eléyìí ni bá ṣe lè ṣe ìṣàtúnṣe àwọ̀. Ẹ jẹ́ pé bẹ́ẹ̀ tí òyìnbó pè ní color adjustment. Ìṣàtúnṣe àwọ̀. Irú fídíò wa yìí, a lè ṣe àtúnṣe sí àwọ̀ fídíò yìí. Òun náà ń ṣe nǹkan tó ṣe kiní jù. Ẹ ti rí oríṣiríṣi nǹkan tẹ́ lè fi ṣe. Ẹ lè ní kó ṣe é fún yín, kó wo bí fídíò yín ṣe rí, kí Movavi bá yín ṣe é fúnra rẹ̀. Irú yẹn lè mú bó jẹ́ gbogbo ẹ̀ lẹ fẹ́ lò. Ẹ ti mú bẹ́ẹ̀ láti mọ bó ṣe máa ṣe tó jẹ́ pé ó máa ṣiṣẹ́ fún irú fídíò tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ìgbà míì dẹ̀ wà tó jẹ́ pé bí Movavi máa ṣe lè má tẹ́ yín lọ́rùn. Ní ẹ fẹ́ ṣe é fúnra ara yín láti bí. Ẹ rí bẹ́ẹ̀. Gbogbo nǹkan tí ẹ lè ṣe fúnra yín leléyìí. Ẹ rí pé gbogbo àwọn nǹkan tẹ́ lè ṣe fúnra yín ni.
ẹ lè gbé lọ sókè, ẹ lè já wálẹ̀ bó bá ṣe tẹ́ yín lọ́rùn. Tẹ́ bá dẹ̀ ti rí bẹ́ẹ̀, ẹ rí pé fídíò mi ó ti yàtọ̀ bẹ́ẹ̀. Oríṣiríṣi àrà la lè dá pẹ̀lú irú nǹkan báyìí. Tó bá dẹ̀ jẹ́ pé ẹ fẹ́ kó rí báyìí mọ́, ẹ lè yọ kúrò. Ó yé yín. Bí yẹn ṣe jẹ́ nìyẹn. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lo Movavi fúnra yín, ẹ kàn yẹ gbogbo àwọn nǹkan tó wà lójú rẹ̀ yìí wò. Kò ń ṣe nǹkan tó le rárá, nǹkan tẹ́ máa lè lò fúnra yín ni. Bá yẹ gbogbo ẹ̀ wò, ẹ rí pé àwọn nǹkan tẹ́ lè lò fúnra yín ni. Ṣé nǹkan tó le rárá. Tẹ́ bá dẹ̀ ti parí ohun tẹ́ ń ṣe, ibi ilẹ̀ ti máa gba fídíò yín jáde látòrí Movavi. Ẹ lè gbé lọ sórí YouTube, ẹ lè gbé lọ sórí fóònù yẹn, máa gbà jáde bẹ́ bá ṣe fẹ́ lò. Ẹ dẹ̀ mọ̀ pé tẹ́ bá fẹ́ gba fídíò jáde sí orí YouTube, bẹ́ẹ̀ máa ṣe jẹ́ kí fáìlì fídíò yẹn tóbi sí, ó yàtọ̀ sí bẹ́ẹ̀ máa ṣe gbé jáde tẹ́ bá jẹ́ pé orí fóònù yín lẹ ti fẹ́ lo fídíò náà. Ó yé yín. Kó ba lè rọrùn fún àwọn èèyàn láti ṣí lórí fóònù, ẹ ní fẹ́ kó tóbi jù, kí fáìlì náà tóbi jù. Àmọ́ lórí YouTube, ẹ máa jẹ́ kí fáìlì yẹn tóbi díẹ̀ kó lè rí ẹ̀ ń gbé yẹn sí ojú ayé ni, ẹ̀ ń gbé sójú ayé ni. Ibikíbi làwọn èèyàn ti lè wo fídíò yín látòrí YouTube. YouTube dẹ̀ ti ní bí àwọn ṣe fẹ́ kí fídíò tẹ́ fẹ́ gbé wọlé bó ṣe máa tóbi sí. Àwọn máa wá mọ báwọn ṣe máa ṣètò ìyókù látọ̀dọ̀ wọn. So tó bá ti kéré jù látọ̀dọ̀ yín, tó bá dọ́dọ̀ wọn lọ́hùn, ó lè má bójúmu táwọn bá ti wá bá yín gbé sórí ọ̀dọ̀ wọn, táwọn bá ti ṣe àwọn nǹkan táwọn máa ṣe lé lórí látòrí apá tiwọn lọ́hùn. Tá bá ti ń parí, ẹ já wò pé a fẹ́ gbé fídíò yìí jáde báyìí. Tá bá ti tẹ ibí, á gbé wa wá sí síbí báyìí. Ẹ rí pé ẹ lè fi orúkọ fáìlì yín sí. Ẹ lè sọ ibi tí ẹ fẹ́ kí fídíò náà lọ lórí kọ̀ǹpútà yín. Ẹ lè mú oríṣiríṣi bẹ́ bá ṣe fẹ́ kí fídíò yín dá sí. Àmọ́ ẹ máa rí wípé bí fídíò yín bá ṣe dá sí náà ni fáìlì yẹn ṣe máa tóbi sí. Ẹ jẹ́ fún yín ní àpẹẹrẹ lápá bí. Eléyìí, ẹ rí pé nígbà tí mo wà ní ojú bí, ẹ rí fídíò mi, ẹ rí fáìlì bí sáìzì fáìlì mi ṣe rí. Ẹ wá wo tí bá ní kó túbọ̀ dá sí. Ẹ wá wo bí fáìlì mi ṣe tóbi sí báyìí sí. Ẹ rí. Máa ní kó tiẹ̀ tó wá dáa jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ rí bí fáìlì mi tó ti wá tóbi sí. Bẹ́ bá ṣe fẹ́, ohun tẹ́ bá fẹ́ lo fídíò náà fún ni ó máa jẹ́ mọ bẹ́ bá ṣe fẹ́ kí fídíò náà dá sí. Ó dáa kí fídíò dáa gan kó ṣe é wò, àmọ́ ẹ máa ronú àwọn tó fẹ́ wo fídíò náà, bí wọ́n fẹ́ gbà láti wo fídíò náà. Irú àwọn nǹkan bí orí fóònù, orí ẹ̀rọ amóhùnmáwòrán, ó yé yín. Ó
oríṣiríṣi àwọn nǹkan bẹ́ẹ̀ lẹ máa wò kẹ́ tó. Ibí báyìí náà tẹ́ bá fẹ́ ní pé ibi tí àwọn ibi tẹ́ bá fẹ́ kí fídíò náà wà lórí kọ̀m̀pútà yín, ẹ lè wá mú bẹ̀ látorí ibikíbi tẹ́ bá fẹ́ kí fídíò náà wà. Ó yé yín. Tẹ́ bá dẹ̀ wo apá bí, ẹ rí pé oríṣiríṣi Movavi ti ṣe kó lè rọrùn. Oríṣiríṣi àwọn ẹ̀rọ tí a lè fi gba àwọn fídíò bó máa ṣe bójúmu sí, tó máa fi bójúmu dáadáa, wọ́n ti ṣe é sí ibí. Ẹ tún rí pé eléyìí ńsìnyí ó ń gba fídíò, eléyìí ẹ rí pé eléyìí máa gba fídíò. Rí oríṣiríṣi oríṣiríṣi ẹ̀yà fídíò tó lè gbà ló ti wà níbí. Eléyìí fún orin àbí ohùn, oríṣiríṣi ẹ̀yà ohùn lè gbà náà ni ó wà níbí báyìí. Eléyìí ẹ ti rí, eléyìí dàbí àwọn fóònù wa àti oríṣiríṣi nǹkan tó tún jẹ mọ́ fóònù kéékèèké tá a lè lò. Eléyìí náà oríṣiríṣi ohun tá a tún lè lò náà ló tún wà níbí báyìí náà. Tẹ́ bá yẹ̀ ẹ́ wò, ẹ rí bó bá ṣe tẹ́ yín lọ́rùn. Ohun tó tún máa ń gbé mi wá sórí Movavi ní gbogbo ìgbà tí n bá ti ṣe fídíò ní eléyìí. Ẹ rí pé mo lè gbé lọ sórí YouTube láti bí ní kíákíá. Mo lè gbé fídíò tí mo ṣe lọ sórí YouTube ní kíákíá láti fún mi ní gbogbo nǹkan tí ó yẹ kí n lọ ṣe lórí YouTube, mo lè ṣe láti orí ibí báyìí. Mo lè ṣe láti orí ibí. Mo lè yọ bí kí n fi àwọn nǹkan tèmi síbẹ̀. Ibi tí mo bá àkọlé fídíò mi àti oríṣiríṣi ọ̀nà tí mo lè gbà láti gbé sórí YouTube. Àwọn ẹ̀yin tẹ́ bá ń lo YouTube, ẹ rí pé gbogbo àwọn ohun tí ẹ máa ń lò lórí YouTube náà ló ti wà níbí. Àti bí mo lè gbé sórí YouTube báyẹn. Tí bá ní mo fẹ́ gbé jáde láti irú bí yìí náà, ẹ rí pé bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan, bẹ́ bá ṣe fẹ́ kí fídíò yín dá sí, òun náà ni size yẹn á fi sí. Tí fídíò yẹn bá dáa gan, size ẹ̀ á tóbi gan ni. Size fáìlì yẹn á tóbi gan. Àmọ́ ó tún ní bẹ́ẹ̀ tún ṣe lè wo tí mo bá tún fẹ́ kí fáìlì size mi yẹn kéré sí, tí mo dẹ̀ mọ̀ pé mo tún fẹ́ kó dáa náà pẹ̀lú, mo lè wá mú bí láti tún wá mú tí n bá mú ẹ̀yà míì láti bí, ẹ jẹ́ n pè lẹ́yà míì, bá mú irú ẹ̀yà eléyìí báyìí sí, ẹ rí pé fídíò mi á dáa náà, àmọ́ mo ti size fáìlì mi ti wá lọlẹ̀ díẹ̀ sí. Ẹ kàn ṣeré pẹ̀lú ẹ̀ pẹ̀lú gbogbo ẹ̀yà tó wà lórí Movavi. Lè mọ àwọn èyí tí ẹ lè máa lò dáadáa tó máa tẹ́ yín lọ́rùn. So tí n bá fẹ́ gbé fídíò yìí jáde sí, lẹ́yìn tí mo bá ti tò gbogbo fídíò náà bí mo ṣe fẹ́ kó dáa sí, mo ṣe fẹ́ kó dáa tí n bá ti gbé jáde sórí afẹ́fẹ́, mo lè wá síbí láti
gbé fídíò náà jáde. Ẹ rí bẹ́ẹ̀. Ẹ rí pé ó máa sọ àkókò ìgbà tó kù tí fídíò náà máa lò níbí báyìí. Níbí á dẹ̀ sọ àkókò tó ti lò, á sọ bó ṣe ń bá a lọ, gbogbo ẹ̀ ló máa fi hàn yín. Àwọn fídíò míì wà tó jẹ́ pé ó lè lo wákàtí 3, wákàtí 2. Kò ṣe dandan kẹ́ ẹ jókòó tì tó bá ti ṣe eléyìí. Ẹ lè lọ ṣe nǹkan míì tó bá ti ń ṣe eléyìí. Ẹ kàn dẹ̀ padà wá tó bá ti parí ẹ̀ ní. Ẹ jẹ́ kí èmi náà sáré lọ ṣe nǹkan míì. Màá padà wá tó bá ti parí. Ó ti parí. Ó ti bá wa gbé síbi tá a ní kó fi sí lórí kọ̀ǹpútà wa. Gbogbo nǹkan tó yẹ ká gbé yẹ̀wò lórí Movavi náà ni màá ti sáré gbé yẹ̀wò yẹn ní apá kejì. Ẹ rí pé Movavi ò ń ṣe nǹkan tó le rárá láti lò. Tẹ́ bá ti bẹ̀rẹ̀ sí ní lò, ẹ rí pé ní kíákíá ni ó máa mọ́ yín lára. Àmọ́ tẹ́ bá ní ìbéèrè kankan láti bi wá, ẹ lè lọ sórí péèjì Facebook wa tàbí kẹ́ ẹ lọ sí orí channel wa lórí YouTube kẹ́ ẹ béèrè. Ẹ má gbàgbé láti subscribe sórí channel wa lórí YouTube. Ẹ dẹ̀ lè wá wa náà lọ sórí péèjì wa ní Facebook. Ẹ kàn wá Ní Èdè Yorùbá, á gbé péèjì wa jáde. Gbogbo àwọn fídíò tá a ti ṣe náà ó wà lórí Facebook page wa. Ẹ ṣeun gan. Ẹ tún pàdé wa fún tutorial míì ní èdè Yorùbá ní ọjọ́ míì. Ẹ ṣé gan.